ipò yìí la wà o nílẹ̀ Nàìjíríà o. ayé ń yí biribiri ó ń lọ òpó ayé ń mìjìjì bí ẹni máa wó ilẹ̀ ayé ń mìjìjì bí ẹni máa rì àmọ́ kò ní rì. ẹ̀kálẹ́ lọ́dẹ̀ yìí o ẹ̀yin tèmi nílùú Ẹ̀gbá mọ́lísà bí agbòǹgbò àkàlà gbogbo ẹ̀yin ọmọ erin jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ògo lójú ogun àròyìn ogun bàrà fàgbẹ̀ Ẹ̀gbá mo sọ́yìn orò kí n tó sán teégún gbogbo ìgbà ṣáàlẹ́jọ́ Ẹ̀gbá ń jàre ẹ̀kálẹ́ gbogbo ẹ̀yin tèmi pátápátá lórí ìkànnì ayélujára wa gbogbo lójú òpó Facebook ẹ kú dédé àsìkò yìí gbogbo àkókò tẹ ẹ bá wà ń bẹ̀ ni mo fi kí yín wípé ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin tẹ wà lójú òpó Facebook ti iléeṣẹ́ Splash ó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni a ti wà ń bẹ̀ kétékété lẹ̀ ń wò wá dámì máa bọ̀ wò bó ṣe ń wò yìí kétékété lẹ̀ ń wò wá ní ti iléeṣẹ́ Splash FM ẹ máa bá wa pín ni gbogbo ẹ̀yin tẹ wà lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV tẹ́ ẹ̀ láǹfààní láti máa wò wá ń bẹ̀ náà ẹ kú dédé àsìkò yìí gbogbo àkókò tẹ bá wà ń bẹ̀ ni mo fi kí yín mo kí yín ní gúúsù mo kí yín láríwá mo kí yín ní ìlà tó ń ti wọ̀ oòrùn mo kí yín jákèjádò àgbáńlá ayé o Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ́ rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nìyẹn àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lé terù sórí àpèrè ètò tapá ti tán ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ ló máa ń dájà wa ìbàràpá ni mí ọmọ àfi ìbàràpìlẹ̀ ọ̀rọ̀ mo tún dé lórí ètò bí ayé ń lọ ìrírí ayé eléyìí la fi ń ṣe wa létí àní pánsá òfura pánsá jáná àjà òfura àjájì ń létí òfura olè ní òkò lọ olè òní kó wa lẹ́rù lọ́lọ́dẹ̀ yìí mò ń bọ̀ náà. kí ló ń ṣẹlẹ̀ mí ì gbọ́ nǹkan kan. kí lẹ́ni pé kí n wò lẹ́ẹ̀kan. kíní yìí ó ti lọlẹ̀ jù ṣé torí pé. mọ́mí ẹ jọ̀ọ́ bá ń sún díẹ̀ má bínú. ẹ rọra o ẹ rọra. tí ó bá ṣe máa bá ń ṣe ṣọlá ẹ̀kọ́ tí a fi ń ṣe kíni. kíní ló wà tóbi ló wà ń bẹ̀. ẹnu lẹ́sẹ̀ tí ń padà báyìí. ok. ẹ̀kọ́ tí a fi ń ṣe kíni lẹ́kọ̀ọ́ mi fi bí olè. kí ló ṣẹlẹ̀. ṣé o ti dà báyìí. Facebook ń kọ́. ìyẹn náà ti dà díẹ̀ pọ̀ kò dàbí. bóyá ó lè rí ìkọ̀ ṣe sí. bá òun sọ fún bóyá ó lè rí ṣe láṣẹ tíntìntì ń bẹ̀. bẹ́ẹ̀ ni lójú àṣebi bíi kó jogún ayé ni mo sọ fún yín wípé tó o bá láyà kó o ṣèkà bó bá rántí ikú gáà kó o ṣòótọ́ lórí ètò ibi ayé ń lo eléyìí máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé kì í ṣe pé a fi ń ba ẹnikẹ́ni lórúkọ jẹ́ àmọ́ à ń wá fún gbogbo ènìyàn pátápátá kí a lè máa kíyèsára ẹni tó jì sí kòtò wọn ló kára yòókù lọ́gbọ́n ṣe mọ̀ pé ó sì ń da tá a bá ń fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n ju ká máa fọ̀rọ̀ ara ẹni kọ́gbọ́n lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú àwẹ̀ ṣe mọ̀ pé lákòókò àwẹ̀ yẹn a láǹfààní láti mú ètò yìí wá fún bí ọ̀sẹ̀ mẹ́rin gbáko ó yé yín ó yé èmi náà ó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ó máa ń wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú àwẹ̀ ká fi lè fún àwọn aláàwẹ̀ láàyè ó ti yé yín àmọ́ nínú àwẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ arábìnrin kan òǹtajà ilé oúnjẹ ìgbàlódé ni nílùú Abẹ́òkúta mi ń dárúkọ agbègbè yẹn àní bímọ olè o mo kàn fẹ́ ká kíyèsára torí pé mi ì fi bẹ́ẹ̀ lákòókò lálẹ́ ń bá mú nítorí pé mo láǹfààní láti gba ohùn wọn bá mú ohùn yẹn wá ṣùgbọ́n mo sọ fún wa ní ìjẹ́jọ́ pé a máa gba màmá ọlọ́dún lálejò bẹ́ẹ̀ láǹfààní láti máa wò mí lójú òpó ti Facebook wa ẹ rí i pé àwọn àlejò mi ti wà níkàlẹ̀ tó bá ti yá màá fi ohùn wọn síta nǹkan kan ṣẹlẹ̀ nílé oúnjẹ yẹn
arábìnrin yẹn ló ń ta oúnjẹ. Ó ra fóònù yẹn Samsung kinní kan ìfi bẹ́ẹ̀ mọ̀ pé dáadáa kéyìn mi ọmọ lọ yọ olúwa bá torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fẹ́ ìbò pèrè ló lè ní orí ètò nísìn àbí bó o ní. ìbí náà ká ṣọ́ra ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé ẹ rójú olè ẹ mú ọmọ tí ò tí ì tó nǹkan kan ẹ ti máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ń lọ iléèwé ni o kò níṣẹ́ kankan lápá o ẹ ti máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ màmá ẹ̀ báwọn lára mu ó bá bẹ̀rẹ̀ sí ní wá ó gbé owó fún àwọn ọlọ́pàá owó tó tówó ni o abẹ́rẹ́ sọnù á lọ rí ìpè Ṣàngó ní tó sọnù jẹ́ ìpè lọ ń bá sọ èèyàn rà tó jẹ́ ọjọ́ kẹta ni wọ́n ti jí gbé ó gba iléeṣẹ́ ọlọ́pàá ní oṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà arákùnrin yẹn lọ Port Harcourt lóun lọ ṣiṣẹ́ ń bẹ̀ ó lọ ilẹ̀ ibo ṣáà lọ káàkiri ń jayé pẹ̀lú fóònù onífóònù àmọ́ wọ́n rí i mú ni àwọn tó wá bá ọmọ ọkùnrin yẹn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ lára àwọn míì tó tún fapá jáná ẹ mọ̀ pẹ́lẹ́ mi ò lójú sí ń gbọ̀n pín tìjú kò kú sí nílé bẹ́ẹ̀ lọ̀rọ̀ àlùfàǹsà ń bọ́ lẹ́nu ẹlòmíì nínú wọn bẹ́ẹ̀ lẹ́la àwọn tó máa lọ wò wá tó bá débẹ̀ wà á kẹ́kọ̀ọ́ wà á tún kọ́ bí wọ́n ṣe ń gbáyé tó bá kọ́ bí wọ́n ṣe ń gbáyé dáadáa déédéé tó bá tún kọ́ padà wá tó tún ṣe báṣubàṣu tọwọ́ wọn tún bà ẹ̀ tán tún ju ẹ̀ sí tán tún já ẹ déédéé. ìṣẹ̀lẹ̀ àrọwà tá a máa ń pa fúnra wa ó ti yé yín wọ́n bẹ̀rẹ̀ sí ń pàrọwà fún arábìnrin yẹn arábìnrin yẹn wá ní ó dáa tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n lọ san 330,000 owó fóònù kódà mi o ló jí fóònù yìí gbé ó ṣá tìráfù kiri títí ọwọ́ ọlọ́pàá tẹ̀ obìnrin yẹn wá ní ó dáa kó má di pé àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn bẹ́ẹ̀ òun ò gbà kí òun kúkú gba owó fóònù nìkan àmọ́ èyí tó kù òun yáfẹ́ àwọn ará bíbá ní kò tún sówó mò ń bọ̀. $25 là ń lọ nẹ́tíwọ̀kì yẹn ń fojú mi rí ṣége lálẹ́ jẹ́ kí n gba cons. káwọn wá òun láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ̀ o. ọ̀tá ò tiẹ̀ ní yọ̀ mí lágbára Ifá nọ́ba láwọn ò lówó bó bá jẹ́wọ́ ni kí ló ṣe 070 50 50 1067. omi pọ̀ lámù mi lálẹ́ yìí màá láǹfààní ó ṣeé ṣe kí n láǹfààní lọ́jọ́ mẹ́jọ láti mú ohun arábìnrin yẹn wá àmọ́ torí pé ọmọ ògbóró ni òun náà ṣojú àánú títí ó wojú mi ó rò pé màá sọ̀rọ̀ èmi ì dá sí ní tí ó kí ló kàn mí ní tí ó kàn mí ìran mi ì jalè àmọ́ mi ò sọ̀rọ̀ títí tí àwọn ènìyàn fi lọ wọn ò sì mọ̀rú ẹni tí mo jẹ́ àmọ́ ẹni tó ń tó oúnjẹ yẹn ó mọ̀rú èèyàn tí mo jẹ́ kò jẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ títí tí wọ́n fi lọ 070 dami ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ 070 50 50 1067 0817 4444 mẹ́ta ni 1067 tàbí 0817 555 1067. ẹ káalẹ́ o ẹ káalẹ́. ẹ káalẹ́ ìyá mi ẹ̀rọ gbogbo nínú bàbá yẹn káṣẹ kámọ̀ láti ráńdà mi àwọn yóò rẹ̀ nígbà tí rúbà gbogbo ẹlẹ́gbàá ọ̀rọ̀ ìṣirò. àṣẹ Ìdùmarè. bí àwọn èèyàn bá ń gbé ìgbésẹ̀ wí eléyìí ìwà burúkú kò lè tọ́lẹ̀ rárá. tòbí ṣé ò sí mọ̀ pé àṣírí ò lè kò kí bò. bẹ́ẹ̀ ni àṣírí ìjà lọ́lọ́jà àṣírí ẹ̀ kò kí bò. ó bá ti jà lọ bọ́ọ̀mù yẹn ṣe sọ láṣẹ Èdùmàrè àṣẹlẹ ya mania. ní bímọ olè ogun mama jẹ́ ń bímọ olè kì í jẹ́ èèyàn ó bẹ́gbẹ́ pé ta ló wà lójú òpó yìí kí lórúkọ yín ibùdó tí ń pè wá.
ẹ máa káalẹ́ ibo láyé ń lọ o ọlọ́run ló ń tò ó. ẹ ṣeun ẹ káalẹ́ ta ló wà lójú òpó kí lorúkọ yín ibo lẹ ti ń gbọ́ mo jẹ́ o àṣẹ Ìdùmarè. ẹni ṣe kò jẹ́ àbúrò tọmọtọmọ mr jobande látàbíládé ẹsẹ̀ ní sábẹ́ lábẹ́kúta. ibo láyé ń lọ. kọ́lẹ́ kan ẹni kan ní pé torí orúkọ wẹ̀gbẹ́ ó níbi tó bọ́ sí ni ò dáa. ó ní kò tẹ̀ lẹ́yìn mọ́. ìṣó ẹ̀jọ̀ lọ́gbà mí ìyá ló máa fi ń jẹ̀yàn o. tí èèyàn bá tó dé ewu ìtòkìrì ẹ̀ ṣe tí gbogbo èèyàn bá ń tẹ̀lé ẹ̀ ti pé ìwà burúkú máa dínkù. kí ló dé fẹ́ẹ̀kì níbi tó yọ tó dé yìí. tó ìbá tí ẹ̀sùn owó kó ké gbàjarè pé kọ́ rà fóun. ìjẹ ohun tó ti ní lójú ohun lágbára ọlọ́run ọba ò ní jẹ́ ká wà nírú ẹgbẹ́ yìí. ẹ ṣeun àṣẹ Ìdùmarè ní bá wọn bímọ olè ń tiwa. ẹ ló kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. ẹ káalẹ́ o. lágbọ́wọ́ lọ́wọ́ fún ọ̀pọ̀ tó nílé wà láàrin ìdídá. àṣẹ Ìdùmarè. ní ọlá ẹ̀gbọ́n tó lébì ọmọ ní community lórí ọjọ́ kìta. ṣé rí àwọn tó ń ṣe owó gbà àtúkọ́ lọ́wọ́ ọba kó gbàyàn á máa rò pé olè òṣọ́ọ̀tì ó ṣe síbi tó dáa ni ó sì ṣe síbi tó dáa ni ọlá tó ya ìdí ó sì dùdú àánú ni kí ló lè fẹ́ rí gbà kí ni kan tó lè rí gbà gangan kó náà wò á pé arábìnrin yẹn ọlọ́jú ni ọlọ́jú gidi gan tábà fún owó tí ya ìdí ná lórí àwọn ọlọ́pàá lórí pọ́fẹ́tíráàkì lórí pé ìtọ́jú ra fóònù tábà. kò rọrùn rárá. ẹnìkan jí owó ọ̀rẹ́ mi kan láìpẹ́ yìí ó jí yọ ní ATM rẹ̀ há ńgbà ó dúró kò rí yọ ńgbà tó máa fi kúrò ńbẹ̀ ẹlòmíì ló yọ àti track ẹni yẹn dáadáa iléeṣẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ takuntakun owó tó yọ nínú ATM ẹni yẹn pọ̀ gan tracking ṣiṣẹ́ o kò kàn ṣe níbi tó dáa ni ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ ká ilé ẹ̀kọ́ ìtẹ̀mọ̀. ọlọ́run ló ń tò. orúkọ mi ni kàkàrà láti. láti bo. kí láti mọ́kànlá. bó la yín lọ. owó fóònù ó ti fi ọjọ́ òun fún wọn ó ti gbogbo fóònù lọ́wọ́ wọn. ṣé tó bá jẹ́ ìyún tẹ́ ṣe nù. gbìyànjú fún wọn owó kékeré náà kọ́ ní tó náà. ẹ ṣeun ẹ ṣeun ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. hello ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ó kọ̀nẹ́ẹ̀tì lé. orúkọ tó ní ìpè yín yẹn ò já gara bóyá kẹrin síwájú díẹ̀. bẹ́ẹ̀ gbọ́ mi báyìí. ó yá mo ń gbọ́ yín báyìí. ẹ má bínú ìpè yẹn ò já gara ni. hello ta ló wà lójú òpó ìkìlọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. láti tó bá jẹ́ yìí ni kí lẹ́ ṣe. gbogbo ẹlẹgbà pátápátá àtowó síìmù àtowó ó mà kọjá $500,000. kábíyèsí Elédùmarè. èèyàn lo fóònù fọjọ́ mẹ́ta ìwọ lò fóṣù mẹ́fà ó lágbára ó lágbára. Hello ta ló wà lójú òpó ìkìlọ̀ orúkọ yín ìbọ̀lẹ̀ sí ẹ̀ka àlẹ́ ọlọ́run ló ń tò àṣẹ Ìdùmarè àwíṣe àfọ̀gbọ́n. fún ìjọba kọ́ jọ ìwé rẹ̀ báyìí ààrẹ ní ọláwùjọ èèyàn mọ́ rárá ìwé àwọn ló ń dá àwọn ẹ̀ka ìfẹ́ lásìkò yìí
ìkọ́sẹ̀ lẹ́sẹ̀ tó kù mí ní àjọ ní èrùmọ́jú òní yìí wọ́n lé ní ẹni yẹn ó ti náwó ó ti mú kòtò àwọn ó ti mú kọ̀ ní fóònù kìíní wọ́n fẹ́ mú kejì obìnrin ló wá mú ó wá lọ́mù báyìí ó wá gbọ́ obìnrin dànù lórí ìtàlù bẹ́ẹ̀ tí wọ́n ti bá ìlú ọ̀rẹ́ dẹ́ báyìí ọ̀rẹ́ dẹ́ ìpadà fẹ́yìn rí lọ́sẹ̀ mi ni màdúgbò kúrò fún ọkùnrin wà ní ẹ̀kú ìjàmbá yín bọ̀. ẹ ṣeun ẹ wò ó mi ò ní lè gba ìpè mọ́ lálẹ́ yìí adájọ́ mátàsí asọ̀rọ̀máyẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó di dandan kan wá wọn rí à ń lọ sẹ́ka ìpolówó ọjà bá a bá padà dé ìyá nífà ẹ̀gbá ẹ̀kú wọ́n ti wà níkàlẹ̀ mo sọ fún yín pé wọ́n ń bọ̀ lórí ètò ìjẹ́jọ́ ni mo sọ fún yín wọ́n ti wà lórí ètò yìí àmọ́ tá a bá padà dé láti ẹ̀ka ìpolówó ọjà a máa fi ohùn wọn sórí afẹ́fẹ́. àwa ti ní Splash FM làwa fẹ́ máa gbọ́ Splash FM àwọn wa fẹ́ máa gbọ́ Splash FM. ṣé ká lo kíni wọn ká lo interview wọn tán ká tó máa lo àbí ká máa lo wọnú ara wọn. ẹ kàn máa lọ wọn náà. ok tá bá ti wá dé nsìn wàá bá mi lo ìdí òrì yẹn àwa lo kòsàn tó fàṣẹ tì. ṣé a máa lè tẹ̀lé ẹ̀mí ká ṣe bí a ta lo kíní tó ka lo ìtàlẹ́ ìwọ̀n ká tó lò náà. tá bá ti lo ìdí òrì ẹyọ kan ká lo kòsàn tó fàṣẹ tì ká máa lo interview wọn lọ ká wá fi ìdí òrì sí again tàbá ti ṣó ti yé. ṣe tàbá rẹ̀ a kò máa rápọ̀ pẹ̀lú àwọn. a kò máa rápọ̀ pẹ̀lú tó gé àti másùn lọ́tọ̀ yẹn. kíní gan ti pọ̀ lórí Facebook. celebrate yourself. I'm good. Okay. I choose to talk. láàrin ìṣẹ́jú mẹ́rin you are free to talk láàrin ìṣẹ́jú mẹ́rin. ní sí àwọn ará ṣọ́ọ̀ṣì yìí. mo shift meeting sí 9 o'clock o. o mọ̀ pé program wà. mi ò sí ní shift tẹ́lẹ̀ mi ò sí ní kiri tẹ́lẹ̀. wàá sọ fún wọn pé ó ti wà ní shift. ọdẹ ti funny enough 2 weeks before that time wọ́n sì pass the vote tó pé mo da vote yẹn wúti mo ní pé mi ò lè ráyè mi ò àti wá sanwó padà pé kọ́dà padà sí èsì wá di problem fún mi sí. iná kan wà táàtì. $9.29. má dojú sí mi ẹni other side by the weight of mama drag. ẹ bá ṣe dé sí ni bá fẹ́ mi ò ń gbé báyìí bẹ́ẹ̀ gan mo sì máa fẹsẹ̀ yín kọjá rẹ̀ rí ǹjẹ́ kẹ́kọ̀ọ́ máa. kọ́nà ń ṣàánú. ṣé kí lo kíní bẹ́ẹ̀ kí n kọ́ lo. ó yá lo. ẹ bá bí lo. ó máa wọnú táìmù ẹ o. kò lè wọnú táìmù. ìwọ ló máa dùn. ilé náà ni mo ti lo. mo hàn pé ká ṣe fi kíní lẹ̀ ní pé bóyá fẹ́ ṣe ń dálé ìwọ̀n ni ọ̀pọ̀ òun náà pọ̀ díẹ̀. lẹ́yìn ilé a máa bẹ̀rẹ̀. ó yẹ ká ti tún ṣe ìkìn ifá. ọtún òsì. ẹ̀yin tèmi. Imagine.
inú ẹ̀ ló kọ́ sí. inú ẹ̀ ló kọ́ sí bó ṣe wá wà bí ọ̀sùn tó kà ní ìwé gan-an Kò rí díẹ̀ kó tó kà. inú ẹ̀ kó tó pọ̀ ẹ̀fọ́. ó ti ń try. Okay, pẹ̀lú station ID níwọ̀nba o. bẹ́ẹ̀ kí n jẹ́ bẹ́ẹ̀ kí n aláwọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́ ẹ mọ́ bá ó yóò tètè calculate ni. ọdún sikala máa fẹ́ ẹyin tí wọ́n lè máa fẹ́ fi àwọn bọ̀bá yìí sí. ó yá jẹ́ ká ṣé kò tí ì lapse. kò sí láàbù. Àwọn tí ní Splash FM làwọn fẹ́ máa gbọ́. Splash FM. a ti fẹ́ bọ́ sọ́dọ̀ yẹn. bàbá mi tán. kó tán. bẹ́ẹ̀ ni ojú ogun láyé àmọ́ ogun ayé kìí ṣe ti ọ̀kọ̀ àdá ìbọn tàbí tọ̀bẹ àwọn ogun tá a lè fojú rí ni kólódùmarè kó wa yọ níbẹ̀ bí ẹ bá fẹ́ pé kò sóhun tí Fáṣetì Home of Biz and Supernatural Store ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Òkè Ẹ̀fọ̀n ni wọ́n wà nílùú Abẹ́òkúta wọ́n tún wà ní kò sóhun tí Fáṣetì ní Atúfàtò Plaza Ọlọ́run ṣògo 2 ní Ṣómọ̀rin l'Abẹ́òkúta ń bí ẹ pé Yèyé Ọ̀ṣun fún mi ṣe ifá fún mi láyọ̀ àkànbí olórí Atúnfàtò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 0319 3366 081 0319 3366 tàbí 08055313495 08055313495 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè wọ́n sí nínú ilé pẹ̀lú mi níbí mo ti ní àlejò ńlá mo ní àlejò pàtàkì níbí Chief Mrs. Adébísí Ifáfúnmilọ́lá Adébóyè tí wọ́n jẹ́ òsìn ìyá nífà Ẹ̀gbá àwọn náà ni ìyá nífà Ẹ̀gbá Ẹ̀kú wọ́n wá jẹ́ òsìn ìyá nífà ìlú Ìbàràpá Ẹ̀gbá tiwa níbí aka àrólé lágbóńdókò ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ màmá. Ìgbó ìtọ́ àṣírí ìròyìn fún orí òye o. ẹ máa bá mi gbóhùn sókè díẹ̀ ẹ máa wá bá mi súnmọ́ ẹ̀rọ gbohùngbohùn yẹn díẹ̀ sí ẹ káalẹ́ a rí yín lórí ètò yìí àti sọ níjẹ̀jọ́ wípé ẹ ń bọ̀ ẹ jẹ́ kí n kí bàbá wa tí wọ́n jẹ́ apènà ìlú Ìkọ́pa káàbọ̀ sórí ètò ẹ má bínú bàbá ẹ káàbọ̀ sórí ètò Ẹ kálẹ́ màmá. ẹ bá ń kí gbogbo àwọn aráalé Ẹ kú ètò. Tó àbọ̀rúbọyè o ẹ jẹ́ kí n gbọ́ ìtọ́ àṣọre ìwòrìwò fún orí òye ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà tòró jẹ́ aṣíwájú aṣíwájú rere mo fi kíkí kẹ́yìgẹ̀ ọlá fún bàbá wa Ọ̀rúnmìlà ó kí gbogbo ará ilé ní Èkìtì kẹ́yìgẹ̀ Ọ̀rúnmìlà mọ ìbọrú Ọ̀rúnmìlà mọ ìbọyì Ọ̀rúnmìlà mọ ìbọ ṣíṣe ìgbó ìtọ́ àṣọre ìwòrìwò fún orí òye ẹ ẹ ṣeun kálẹ́ o. ẹ káalẹ́ ẹ ṣeun màmá wa àrólé lágbóńdókò òsìyá nífà Ẹ̀gbá ọdún ifá ọyìn ilẹ̀ torí ẹ̀ wá sórí ètò yìí àti kéde ẹ̀ ní ìjẹjọ́ ọdún ifá kí nìdí tá a fi ń ṣọdún ifá gangan gan kí ní ń jọdún ṣó yẹ káwọn oníṣẹ̀ṣe máa ṣọdún ni mi rò pé àwọn mùsùlùmí wọn bá ti ṣọdún léyá táwọn onígbàgbọ́ àwọn náà ti ṣe ọdún ẹ́sítà wọn ti ṣe kérésì kí ni dandan ọdún tí oníṣẹ̀ṣe tún jẹ́ kí ni pàtàkì ọdún ifá gan. Pàtàkì ọdún Ifá fún àwa oníṣẹ̀ṣe ọdún ó dàbí ọdún ìkórè àwọn ẹlẹ́sìn kejì
ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa ó dàbí ọdún ìkórè ti àwa oníṣẹ̀ṣe ni ọdún tá a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà lọ́wọ́ Elédùmarè lọ́wọ́ àwọn ọmọlẹ̀ wáyé pé àwa náà ta aṣọ ọdún tó kọjá ojú wa tún rọ́dún àpẹ̀jì tọmọtọmọ ohun aburú kan kò ṣubú lù wá a fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wa ni. a fi ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ni ọdún Ifá lẹ fẹ́ ṣe ní àbọ̀dún ẹgbẹ́. méjèèjì ni àti gbogbo ọdún mọ́mọ́ rẹ̀. kí ló dé èwo ń ti obìnrin nínú Ifá ṣé obìnrin tún máa ń ṣe Ifá ni wọ́n ní obìnrin ò ń ṣe Ifá pé kò sí ohun tó kan àyọjúràn ní fóbìnrin tó bá ń ṣe Ifá ṣé bẹ́ẹ̀ lórí. kò rí bẹ́ẹ̀ obìnrin ń ṣe Ifá dáadáa torí pé kò sẹ́ni tí Ọ̀rúnmìlà ò lè pè pàápàá tó bá tún wá jẹ́ nǹkan ìdílé tó bá tún jẹ́ nǹkan ìdílé fẹ́ni yẹn kò ń ṣe àyọjúràn. tí ẹni yẹn bá bá ń lé tó bá bá nílé dandan ni ó ṣe Ifá gẹ́gẹ́ bí obìnrin bẹ́yìn ṣe wà ń sìn Ifá lẹ̀ ń dá Ifá ni mo ń ṣe. ẹ máa ń lu kin mi ò kì í lu kí obìnrin kì í lu kí n. ẹ̀ ń ṣọ́ pẹ̀lẹ́. mo máa ń ṣán pẹ̀lẹ́ tó bá ti kan Ifá dídá mo máa pe àwọn babaláwo wọn máa wá bá mi dá. a wá fẹ́ ṣe ọdún Ifá àti ẹgbẹ́ alárágbó ní ọjọ́ wo ni. ọjọ́ on the 25 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí òun ni a máa gbé Ìgbò lọ sódò tá a bá darí padà dé la máa bọ rí tó bá di àárọ̀ on the 26 a máa bọ Fá tó bá di alẹ́ a máa bọ ẹgbẹ́ mọ́jú tó bá di on the 27 a máa ṣe pàtí jẹun. ní ìyẹn on the 27 yẹn gangan ni pátí ká jẹun ká ṣàríyá. lọ́dún obìnrin kí obìnrin náà kó má dẹ̀ ṣe ìgbéraga sí ọkùnrin kí nítorí pé kí nǹkan wọn kó bá jọ máa lọ sí òkè. Ifá dẹ̀ sọ wípé ara ò ní ni wá. àṣẹ. pé ara máa dẹ̀ wá. nífẹ̀ẹ́ lẹ́dẹ̀ rúbọ gbẹ̀dẹ̀. lára ó máa dẹ̀ wá o gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní rọgbà epo gbẹ̀dẹ̀ lára ó máa dẹ̀ wá o bàbá àbọ̀rúbọ̀yọ̀. ìgbóyè tó aṣọrí wọn. ọ̀bàrà ọ̀ṣẹ́. lóòótọ́ akin ẹ kú ètò ọlọ́run ló ń tọ́. akin gbogbo ará ilé ìdí ìyá wa ìyá Ifá ẹkú ṣe sọ òdodo ọ̀rọ̀ ni dá Ifá ọdún lóòótọ́ Ifá náà ti sọ pé ọdún yìí máa yabo wọ́n ti ní ọdún ayọ̀ ni Ifá fún ọ̀rẹ́ ti sọ pé òun rí èrè ìṣẹ́gun ní ọkàn òbí kan náà fáyẹn Ifá sọ pé ọ̀bàrà ṣẹ́kù ṣẹ́pẹ̀pẹ́ ló wá fún ayé fi tí òun lè fi pa ẹ̀bọ̀ lọ́wọ́ ni kó máa ṣe ẹni tí ayé ń fi tí òun lè fi pa wọ́n ti gbógun ti pé ìṣẹ̀lẹ̀ wọn fẹ́ gbólógun àwọn oníjẹ́ onísinmi orúbọ ṣètùtù ogun ṣẹ́fun Ifá yín sọ ń bẹ̀ pé gbogbo wa tá a jẹ́ ọmọ irúnmọlẹ̀ pa àṣẹ o gẹ́gẹ́ bí olúfa yín ṣe sọ. ẹ ṣeun àwọn wo ni àwa ń retí ìyá nífá àwọn wo ni à ń retí níbi ọdún Ifá yìí tí wọ́n jẹ́. àwọn tí à ń retí ó bẹ̀rẹ̀ látorí olúwo Ifá Ogun State Chief Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ à ń retí bàbá wa olúwo Ẹ̀gbá Ifágbéminíyì Àtàndá Tántálá bá òkú bá òkú olúwo Ifá abẹ́rẹ́ Ifá olúwo abẹ́rẹ́ Ifá onífádé àmọ̀lé Ògúndélé. à ń retí ìyá wa Mojísọ́lá Àbẹ̀bí. èmi ẹ̀ ń retí mi. Mojísọ́lá Àbẹ̀bí ìyá wa ìyá nífà Ẹ̀gbá Mojísọ́lá Àbẹ̀bí. Mojísọ́lá lèmi náà ń jẹ́. ààrẹ Balógun Ìjàdẹ. Balógun Ìjàdẹ nílé Lágbóńdókò gangan bẹ́ẹ̀ni ibẹ̀ láti máa ṣe láti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ní àárẹ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní ìta àmọ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. àṣẹ àṣẹ lágbára Aṣíwájú Ọ̀rúnmìlà. àṣẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. 0768 54 37 42
ní ẹ̀rọ ẹ pé lẹ́ẹ̀kan sí. 07 68 50. ẹ̀rí bójú yín ṣe ń dán bí gíláàsì. ẹ́ Kámẹ́sì náà sí. Ìjẹun pé ó yẹ kó lè béèrè orúkọ wa fún. Wọ́n ti sọ. Mojísọ́lá Àjàyí ló kọ mi. Amit up now. Ó ní iṣẹ́ tí mo fẹ́ mi sọ ìwé Ọbàtálá. lọ́pọ̀ yanturu lọ́dọ̀ Godsluck ní Akeolúgbadé ó ń bẹ lọ́dọ̀ Appreciation níjẹ̀bú òde ó tún wà lọ́dọ̀ mọ́mi Daniel ní ọjà aláfẹ́wá àti ìlú kejì ìdí òní. àti mọ́sù lọ́tọ̀ ó ń ra amọ́kùnrin dúró tandi kó lè ṣiṣẹ́ akọlọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ó tó gẹ́ bitters ó ti wà káàkiri ọjà ẹ máa béèrè fún 081 43 55 5275 àti mọ́sù lọ́tọ̀ gbogbo ẹ̀ ló ti lè ṣe adénímọ̀ Nigerian Ventures jáde ìwọ náà bá àwọn náà ti wà kárí lè wò. kò lè rí àpẹẹrẹ rere. jẹ́ kó play tẹ̀lé. òun náà fẹ́ play. mo ní àti àlórí ìlà pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Ventures Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa gbogbo egbògi tó ń tilẹ̀ iṣẹ́ wọn jáde gbogbo egbògi tí iléeṣẹ́ Adenim Nigeria Ventures tí wọ́n ń gbé jáde pátápátá màmá wa tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa. kò ní ìdè kí n sàn kankan mọ́. ó tó gé mi kà sí ṣiṣẹ́ fún gbogbo níṣe jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn gbogbo níṣe. material náà yóò clear tí just next one máa fọ́ọ̀kì wọ́ọ̀ wọ́n máa jọ bí eré lójú wọn ni bí mi jẹ́ kọ́pìlà tó yẹ fún un. ṣùgbọ́n wà bí láti 8 o'clock. wọ́n ṣe ń ṣe material náà yóò clear just next one máa feel that. má sùn lọ́tọ̀ olómi ló wà ó ń ṣiṣẹ́ takuntakun iṣẹ́ jẹ̀dí kò lọ sí nínú rárá ó tó débi tàbí ní ọtí díẹ̀ nínú fẹ́rẹ́fẹ́ ó ń ṣiṣẹ́ fúnnú kúnkùn àyà ìdúndùn ìdí ìgbẹ́ ẹ̀jẹ̀ ìbàdí ríro àwọn ká gbogbo ẹ̀ ní ó tó débi tàbí ń ṣiṣẹ́ fún a tún wá ní ó tó gẹ́ jìn fún òtútù àgàgà wa ọmọkùnrin tó jẹ́ pé à ń jíjáde láàárọ̀ iṣẹ́ òtútù iṣẹ́ iná òtútù là ń jí sí ó tó gẹ́ ṣiṣẹ́ gidi gan ni má sùn lọ́tọ̀ wa ó dáa gan fún jẹ̀dí ó gbọ́ jẹ̀dí ó gbọ́ páàyìn gbogbo níṣe ní nǹkan ọmọkùnrin ó ṣe dáadáa. wọ́n ṣe wọ́n tí ò kàn sí ni o last week ní birthday mi èdè ní birthday ọ̀rẹ́ mi. ẹjọ gbádùn nítorí kó wọ má fún wa ní nǹkan. last week mi ò kò láti. ní gbogbo Ògùn stéètì ó wà káàkiri lórí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó wà nínú òyìnbó ó wà nílùú Awúsá kò sí ní bẹ́ẹ̀ bèrè má tún lọ sọ́ra. mo ti ẹ̀gbọ́n pé ẹni alábàtà nílùú òyìnbó ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ani alágbàtà ń lo òyìnbó ó wà nílùú òyìnbó ó wà ní Kánò kò sínú tẹ́ ẹ dé tẹ́ ẹ ní product wa rà. káàkiri orílẹ̀-èdè àgbẹ̀ Nàìjíríà ó wà káàkiri kò sí bẹ́ẹ̀ a ní àwọn alágbàtà ní ìlú Abẹ́òkúta lọ́dọ̀ Godsluck a ní lásẹ̀wá market lọ́dọ̀ mọ́mí Daniel a ní lọ́dọ̀ mọ́mí Akad ní Olómore títò di may a ní ní àgọ́ wọ́n ṣe máa lò ní àràárọ̀ lọ́dọ̀ ni. Ayọ̀lá ó wà ní ọ̀dọ̀ Bínkẹ́ nítòkú a ní káàkiri ọjà wa ò dẹ̀ wọ́n jù ògbówó lórí ọ̀ ó ń ṣiṣẹ́ takuntakun ó gbọ́ debitors ó ń pa jẹ̀dí ó gbọ́ jẹ̀dí ìgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ ẹ̀fun kínú máa fún àwọn ká ẹsẹ̀ ń romí ẹ̀yìn ń romí kẹ́ ẹ mọ̀ iṣẹ́ ìjókòó ni gbogbo wa ń ṣe gbogbo nǹkan yìí ló ń ṣiṣẹ́ lọ. àwọn wo ni wọ́n máa ti dá mọ̀ pé how many minutes ló kù. ìfẹ́ ayé kò ní àwọn rà. ó ti lọ ó sì bà ó pè mí náà mi. adi ẹ̀yìn mú fọ́tò kan wà nínú ẹ̀ tó di ẹ̀yìn mú táwọn ọmọkùnrin yẹn di ẹ̀yìn ẹ̀ mú
ṣẹ́rí má sùn lọ́tọ̀ náà àtẹ má sùn lọ́tọ̀ sínú ike wa. Táwọn wọn bá ti rà tí wọ́n bá ti rí àpẹẹrẹ yìí, wọ́n ti mọ̀ wípé ojúlówó làwọn rà. Wọ́n fi mọ̀ pé ojú owó wọ́n ẹ fi mọ̀ pé ojú owó lẹ̀ ń rà. Bẹ́ẹ̀ Gbogbo ibi tẹ́ bá ti rà ó ṣe ayédèrú. ẹ ṣeun mà, ẹ ṣeun Yes, lọ́pọ̀. ma'am. Okay. Ó ṣe o. Mi wà lọ pèké ẹ̀ fún un. Kí lè wà? Splash 106.7 FM. You got Thanks for watching, everybody. Welcome.